gbogbo ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́ wa ẹ máa kú oríire káwọn ọ̀dọ́ wa lè bá iṣẹ́ ọba Gandhi bá ṣe àgbékalẹ̀ Sean Job Creation and Empowerment Committee lábẹ́ alága Chief Dr. AVM JB Adigun retired ìgbìmọ̀ àgbékalẹ̀ iṣẹ́ àti ìrónilágbára ti sọ tí wá sí àgbékalẹ̀ ìtàkùn ayélujára kan website níbi tí gbogbo àwọn ọ̀dọ́ tó bá ń wá iṣẹ́ yóò máa ju ìwé mò ń wáṣẹ́ wọn sí gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń wáṣẹ́ nílẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ lọ sórí ìkànnì ayélujára yìí www.ogbomosoempowerment.com.ng www.ogbomosoempowerment.com.ng níbẹ̀ ní kẹ́ máa fi CV yín sí bí àǹfààní bá ti ń yọjú ni wọ́n máa kàn sí oníkálukú wa ẹ gbìyànjú pé fóònù nọ́mbà yín àti email address yín wà nínú ìwé tẹ́ ẹ fi ń ṣọwọ́ sí orí ìkànnì ayélujára náà olùkéde Sean Job Creation and Empowerment Committee lábẹ́ alága Chief Dr. AVM JB Adigun retired akọ̀gọ́ tilẹ̀ Ògbómọ̀ṣọ́ akọ̀wé ọ̀gbẹ́ni Arẹ̀mú Olúṣẹ́gun Kútì ASK. ìlú wa ọ̀wọ́n Ògbómọ̀ṣọ́ la wà lẹ́tọ̀ tẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ orúkọ mi sì ni Sọjí Abíọ́jẹ́lá pẹ̀lú yín lórí ètò yìí Ògbómọ̀ṣọ́ la wà mo kí bàbá tí Olúwa lò láti jẹ́ agbátẹrù fẹ́tò yìí here vice marshal JB Adigun retired akọgun ti gbogbo Ògbómọ̀ṣọ́ dókítà náà dọ́kí olóyè mo kí wọn mi náà pẹ̀lú tẹ̀mọ́ mi Ellen Adigun iye akọgun ti gbogbo Ògbómọ̀ṣọ́ náà iwájú báyìí lẹ́mọ̀ lọ Bámi Adigun àwọn ni chairman fún Sean Job Creation and Empowerment Committee ẹ̀yin tí ẹlẹ́ẹ̀tì rí kíní ẹ̀ ṣe ẹ dákun torutoru ẹ jókòó tí o èèyàn pọ̀ lórí rẹ o ẹ dákun tí ọ̀rọ̀ ti iṣẹ́ ti federal government ẹ jẹ́ ká gbìyànjú ká máa lọ síbẹ̀ láti gbàdégbà èèyàn mi kan odidi ìṣòro ní aago 11 sí aago 4 ló tó rí kíní ẹ̀ ṣe ẹ dákun ẹ jẹ́ ká gbìyànjú láti rí i pé a lọ síbẹ̀ bí ó bá ti ń di pé a rí tẹ̀wọlé ẹ jẹ́ ká máa mọ̀ ntí a bá ṣe tó fi jẹ́ pé Ògbómọ̀ṣọ́ á lékè níbi iṣẹ́ ìjọba torí pé wọ́n ti ràn án lọ́wọ́ àwọn tó ń gbaṣẹ́ ológun ti ń pọ̀ l'Ògbómọ̀ṣọ́ mo lè fọwọ́ rẹ̀ sọ̀yà bẹ́ẹ̀ ni mo tún ní bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká gbìyànjú Bámi akọgun wọn ò dákẹ́ àwọn àti àwọn ènìyàn wọn rí Admiral Jacob Ajani wọn ò dákẹ́ bẹ́ẹ̀ ni tọ́ jẹ́ kí Arẹ̀mú Olúṣẹ́gun Kútì ASK nu alátìkó fẹ́tò yìí ẹ ṣe wájúwájú báyìí ni a máa lọ wò ẹ̀yin tí ẹ wà nílé ẹ̀yin àyìngbádé ọ̀pẹ mi wà ń bá yìí kékeré ọdẹ wà ń bì Treasure wà ń bì Olúkọ̀yà Abíọ́jẹ́lá àjọ wà ń lé agbára ní orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Sọjí Abíọ́jẹ́lá mo sọ pé oṣù méjì láàfin ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ bó o láṣẹ sọ sí àgbẹ̀dowó agriculture and economics benefits a ti ń sọ láti ọ̀sẹ̀ bíi 4 sẹ́yìn báyìí ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ọ̀pẹ àgbọn kan ẹ̀sà pè mí lẹ́yìn ètò nọ́mbà mi 07032880939 wọ́n pè lẹ́ẹ̀kan sí ká tó kó lórí ètò ṣùgbọ́n wọ́n ní àyàngbé ajá dùn wọ́n ní ká jẹ́ nǹkan kan kó tó di pé àjọ ọgbẹ́ kọ́mọ́dé pé a ti dòkú kó tó di pé àjọ òjè náà a sì ní dòkú ní ìsìn ogún ọdún lónìí òkè gbẹngbẹn ni ọgbọ̀n ọdún òkè gbẹngbẹn ni òkè wo ní sókò ní ìyẹn gbẹbọ tiẹ̀ adúpẹ́ tọ́ prof bankera lé ẹrú kan yín. ẹ̀yin ará lé mú kí wa o àkókò yìí àkú bójú ọjọ́ ṣe rí Ọlábọ̀dé Ọláyínká Samuel ló kọ tèmi àwọn tí wọ́n bá fẹ́ wọ́n á máa fi professor sí. àwa tá a fẹ́ á fi professor sí àwa tí MBTS á fi professor sí àwa tí alárùpọ̀ ńlá. ẹgbà ilé lẹ lọ á fi prof sí tọ́ ẹ ṣe àdúpẹ́ àwọn nǹkan wo lẹ́yìn ní fún àlọ́jọ́ tòní. gẹ́gẹ́ bí ẹ ṣe ìfárà nígbà tẹ́ ń sọ̀rọ̀ yìí a ti sọ̀rọ̀ lórí àgbọn bẹ́ẹ̀ ni ẹ ti sọ̀rọ̀ lórí ọ̀pẹ ẹ sọ̀rọ̀ lórí kájú àti bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí òwe tẹ́ pa àyàngbé ajá dùn kájá ó tó gbẹ nǹkan là á máa jẹ bàbá jù ń kulubúsú ẹ̀ta fífín ní bọ́ nǹkan là á máa jẹ kó tó dìgbà náà ibi òsìbọ̀ ọ̀wọ́ onúkọ́ràn mi ọ̀wọ́ bẹ̀ ìdí náà tó fi jẹ́ pé mo wòye wípé àwọn bàbá wa ní àṣàtẹ́rọ̀gọ̀dì ńlọ́dọ́kọ̀ dúró ọlọ́sìnsìn bó ti wò ó rí nǹkan kan lásàkọ́ máa lò ná kó tó di powó ọ̀pẹ òde kó tó di powó kájú òde mo ṣe wòye wípé èsì tá a ṣe wo àwọn ọ̀gbìn alábọ́dé wa n ti níyẹn tó wá mú mi kí n wò ọ̀gbìn tí a ń pè lánàmọ́ táwọn kan ń pè lọ́dùnkún kúkúndùkú tí í ṣe wé gẹ̀rúgẹ̀rú owó nífa mo fẹ́ àyẹ̀wò káti ẹ̀yẹ̀wò àwọn èèyàn rí. àti ń gbọ́ yín láti ilé o prof mo ń gbọ́ yín ọ̀yá.
bákan náà mo tún fẹ́ wò ó ọ̀rọ̀ ti pọ̀ lórí èyí ẹ̀gẹ́ ni gbàgùdà mọ̀ ń sọ̀rọ̀ ọba táwọn èèbó ń pè ní kàsáfà oògùn owó pátápátá gbà ní òun tiẹ̀ ní ẹ̀gẹ́ bẹ́ẹ̀ ni oògùn owó n tó mú rí bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ni pé wàhálà díẹ̀ ní ń bẹ lórí rẹ̀ tí ó fi dowó ẹ̀wà tó máa kíyèsí níta fẹ́ gbìn nínú ẹ̀gẹ́ ẹnìkan yìí jẹ àbí ta ní jẹ gí ẹ̀gẹ́ ṣebí ìta ní jẹ la gbìn ó ṣe rí nù èbù kọ́ kò í ṣe èbù kì í ṣe ọhóró rẹ̀ ẹ má jẹ èbù tán o ẹ jẹ gbogbo ẹ̀gẹ́ tán igi ẹ̀ la fẹ́ lò lẹ́yìn èyí o tá a bá tiẹ̀ wá kójọ náà níbo làwọn ìyá wa wà àwọn náà lè ṣiṣẹ́ ọ̀gbìn bẹ́ẹ̀ sì làwọn bàbá wa náà ti lè ṣe tí mo fẹ́ sọ yìí ẹ̀fọ́ ewébẹ̀ mò ń sọ yìí tí mú ara ẹni jọ̀lọ̀ mo fẹ́ wò káyẹ̀yìn náà wò nítorí pé wérewére lọ́rọ̀ tiẹ̀ láàrin ogúnjọ́ ọgbọ̀njọ́ owó dé bó ṣe rí àwọn tí mo fẹ́ àjọ yẹ̀wò lọ láì gbowó dé bẹ́ẹ̀ ni mo ń gbọ́ yín ẹ jẹ́ ká mọ lọ́kọ̀ọ̀kan ẹ jẹ́ ká mẹ́fọ̀. jẹ́ ń bẹ̀rẹ̀ lórí ẹ̀fọ́ wọ́n ní ọ̀rẹ́ àwọ̀ ni lóúnjẹ tó dáa bẹ́ẹ̀ ni o lára oúnjẹ tó dáa ó ń sì lọ́bẹ̀ tó dáa wà tá à ń bá ń sọ̀rọ̀ ọbẹ̀ tó dáa à ń sọ̀rọ̀ ewé bẹ́ẹ̀ à ń sọ̀rọ̀ ọlá à ń sọ̀rọ̀ à ń gbádùn ọyọ́ bẹ́ẹ̀ ni sọkọyọkọtọ̀ ọ̀gbẹ́yìn inú wọn fa bẹ́ẹ̀ ni oríṣiríṣi ẹ̀fọ́ wà báwọn tá a sì lè máa gbìn tí ó sì máa múwó wá ẹ wá máa yọ ọbẹ̀ kò dìgbà tá a bá gbalẹ̀ tá a lọ rí ralẹ̀ bí 20,000 ẹgbẹ̀rún bí wọn bá yá wa ńlẹ̀ wọn láàrin oṣù 6 á rí tí a mú ń bẹ̀ ilẹ̀ táwọn kan ń dùn tí wọ́n pè ní dandan báwọn ọ̀sà gbé ẹ̀gẹ́ àmì báwọn ọ̀sà gbé kájú báwọn ọ̀sà gbé kinní kan tẹ́ pé àwọn lè mọ́ gbà pé kẹ́ ẹ fi gbẹ̀fọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ bá dúró lẹ́gbẹ̀ẹ́ padà ẹ máa sú yọ́ lọ. bẹ́ẹ̀ ni o. ìtọ́wá tó jẹ́ àrà ọ̀tọ̀ ọbẹ̀ ni pé kò sẹ́fọ́ ọ̀hún tẹ́ ẹ fẹ́ gbìn láti January ti di December lẹ́ẹ̀ máa gbẹ̀fọ́ lẹ́ẹ̀ máa gbẹ̀fọ́. inú ẹ̀rùn náà. bẹ́ẹ̀ ni ń bọ̀ jẹ́ pé omi náà lẹ bẹ́ẹ̀ kàn gbẹ́kànga sẹ́gbẹ́kàn ni tọ́ ẹ pé ẹ̀sìn ń padòdú ẹ̀sìn kànga ẹ̀ máa wẹ́ tiẹ̀ lọ ẹ sì wá máa kíyèsí iyọ̀ ọbẹ̀ ní tinú ẹ̀rùn. bẹ́ẹ̀ ni ọjà ojú nǹkan mìíràn. wọ́n rán báyìí ni ẹ máa pawó. bẹ́ẹ̀ ni. ẹ sì máa gbádùn ní ayé èsì tó tẹ̀ jẹ́ pé àwọn èèyàn ẹran dùn rà ní ìsìn tí n kúrú ẹ̀ rí ẹran dùn rà ọrọ̀jú tẹ́ ẹ bá ti gé tan ẹ̀fọ́ sínú kínní ẹ bá ta sí. ẹ dákun ẹ̀fọ́ tó ní tan. ó ní tan ẹ bá gé tan ẹ̀fọ́ síbẹ̀ oúnjẹ bẹ̀rẹ̀ èèyàn bẹ̀rẹ̀ rògbò rẹ̀ ni ẹ bẹ̀rẹ̀ sí gbádùn lọ so ìyẹn ṣe pàtàkì lára àwọn nǹkan tí mo fẹ́ ká kíyèsí ṣe rí owó ẹ̀fọ́ dẹ̀ tún leléyìí owó rẹ̀ ò tó nǹkan iye tá a nílò láti nà lé lórí èló ni wọ́n ń ta ọmọ ẹ̀fọ́ agolo kọ̀ọ̀kan agolo ewédú kan agolo ẹ̀fọ́ tẹ̀tẹ̀ kan agolo ẹ̀gbẹ́ gbàgbà ti sọkọ èló ni wọ́n ń ta yàtọ̀ sí yẹn wọ́n pe bóyá bẹ́ẹ̀ sàrà jílẹ̀ bẹ́ẹ̀ sà gbòòlè wọ́n ń tàgbẹ́ màálù èlò náà ń tàgbẹ́ adìẹ ìgbẹ́ ẹlẹ́dẹ̀ ló wọ́n ń tà á téèyàn ó pò mọ́ tí ẹ kò sílẹ̀ tẹ́ sì mọ́ fomi sí tí ẹ ṣẹ̀fọ́ ẹ sì bẹ̀rẹ̀ sí pawó rẹ̀ ńbẹ̀ lọ nítorí wá ṣẹlẹ̀ pẹ̀lú rẹ̀ ni pé àtẹ̀fọ́ sọkọ àtẹwédú àtẹyíkéyìí tí mò ń sọ ọ̀nà tẹ́ bá fẹ́ gbà ni tẹ́ bá fẹ́ ṣe lóní pé kẹ́ ẹ máa tú ọ̀nà kanu tẹ́ ẹ bá fẹ́ máa gé e àjẹjẹ tó jẹ lé odò eyín bí n ṣe ń kún lẹ́ẹ̀mọ tójú rẹ̀ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ti tún dé ọ̀sẹ̀ méjì péré ọ̀sẹ̀ méjì ni ẹ tún mí gé ẹ bá tó ṣe omi ìtúndí ẹ tún gé ọjà kẹta nu bẹ́ẹ̀ ni mo sọ ọjà kẹta nu ẹ wá kíyèsí olóòtú kéèyàn wá lóko kọjá bíi éka kan péré n ò sọ jù bẹ́ẹ̀ lọ éka kan péré péré ni mo ń sọ bí igba 5 igba 6 nu o kẹ wá ṣe kẹ gbìn ẹ̀fọ́ sí ọ̀sẹ̀ yìí kẹ bẹ̀rẹ̀ rẹ̀ ilé ìtẹ̀ bá kórè lọ́sẹ̀ yìí láàrin ijọ́ mẹ́jọ òun ti ń dàgbà bọ̀ ẹ ti kórè ẹ sùn sẹ́gbẹ̀ẹ́ bòmí ẹ tún kórè eyín náà ẹ tún sùn sẹ́gbẹ̀ẹ́ bòmí nígbà tẹ́ ẹ bè kanlẹ̀ lọ́hùn èyí tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ bí ti dàgbà ó ti dàgbà ibẹ̀lẹ̀ tó ti bẹ̀rẹ̀ éka kan péré ibẹ̀lẹ̀ tó ti bẹ̀rẹ̀ àsanwó ọmọ sukùl rọrùn kò sí wàhálà Olódùmarè àwọn àlùkàn tiẹ̀ ń bẹ lóko kò sí nǹkan míì kò sí tí wọ́n ń ṣe ìní wọ́n ń gbìn ẹ lọ sí oko ìjọba lágíríkì yín bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni iná ń gbìn tó jẹ́ pé wọ́n ń gbà àwọn èèyàn ń gbìn pàápàá jùlọ àwọn mọ̀mọ́ wa àwọn bàbá gan náà ti já sí báyìí
wọ́n ti já sí wọ́n báyìí. ti fa àwọn ìyá nìkan lẹ̀ pé ẹ̀yin ìyàwó ẹ̀yin nìkan ta ni ọmọ ń tọ́ da. bó ṣe rí nù olóòtú iṣẹ́ ẹ̀fọ́ iṣẹ́ tó dáa ni ó rọrùn. sí ọ̀lẹ́kọ̀ọ́ nú báyìí àti gbìn. ṣe é rí kò sí tí ọ̀lẹ́kọ̀ọ́ lóòótọ́ ṣùgbọ́n ẹ̀kọ́ rẹ̀ à lè fi pẹ́ ẹni tí wọ́n fẹ́ gbin kòkó tí ọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀. kò sí awo kan ní awo ẹ̀wà bí àṣà àwọn bàbá wa wọ́n á ní ẹgbó mi kaná ẹ̀dẹ̀ wàánu rẹ̀ ẹ̀sìgìsì ẹ̀sàkútakú lọ́ba tán ebi kẹ́ ẹ̀rọ ọmọ ẹ̀fọ́ ni tó bá ṣe pé ewédú ni wọ́n ní ẹ lé lómi gbóná fẹ́rẹ́fẹ́ kó lè bá a sí lójú kó bá a lè tètè hù náà ní kì í ṣe bẹ́ẹ̀ oko tá a bá gbin ẹyọ sí ẹ̀tẹ̀ lẹ́nu sí àmọ́ lọ yóò sùúrù ṣùgbọ́n ẹ lé lómi gbóná kó lè tètè bá a lè ṣe ọ parí owó lóòtú. ká sì po yèpẹ̀ mọ́ kọ́ bá fún pọ̀. kọ́ bá fún pọ̀ bọ́ bá sì ṣèṣì lọ́pọ̀ fún pọ̀ ẹ máa tú ni ẹ bá ti ń yá ẹ máa tún ṣe ẹ máa olóòtú àwọn èèyàn ti ń lọ ọyọ ní ìsìn ó ti kú òní pọ̀wọ́ orí èkìtì kan náà ń ṣe wọ́n ti ń lọ báyìí ní ìsìn àti ń lo ìwé Dubai bẹ́ẹ̀ ni mo sọ tí wọ́n kọ sébè tí wọ́n máa lọ lórí ebè nígbà tí yàn lọ́ta ni wọ́n ṣe lọ wọ́n sì máa gé e lórí ọ̀sọ̀ọ̀sẹ̀ tí máa ń tẹ̀lé ra wọn so ó rọrùn gidi èyún la á máa ṣe lọ tí kòkó tá a gbìn gbòdì tó wọ́n fi dé. nígbà gbẹ̀yìn lọ àwa gbé ọ̀pẹ sínú rẹ̀ àbí kòkó. bẹ́ẹ̀ ni àwọn yẹn la máa ṣe lọ a máa kórè èyún àṣàtọ́jọ́gòdì nu òun ní ọ̀dọ̀ kan dúró lọ lọ́sìnsìn. a sì máa jẹun lọ a máa lábẹ́ tí kòkó ìdàgbà. tí ìdàgbà bó ṣe rí nù olóòtú. ẹ̀jẹ̀ mú tànàmọ́ gbọ́. ṣe rí ànàmọ́ oògùn owó táwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ já sí ni. àṣẹjá sí ni. kò tí ì ju bí ọdún bíi 4-5 lọ sẹ́yìn. tó iṣẹ́ rẹ̀ fẹjú gidi. kí ló mú di oògùn owó gan báyìí. ṣe rí ń tó ṣẹlẹ̀ nígbà tí iṣu ti bẹ̀rẹ̀ sí kọjá ní téèyàn lè fẹjú sí. wàhálà iṣu kẹ́ ẹ tó gbìn. ẹ̀wà dúró ń tẹ́ ẹ̀kọ́ gbìn náà. ilẹ̀ òtí ẹ̀fẹ̀ gbà súnmọ́. ètò sì kù ní ọ̀pọ̀ mẹ́. ẹ máa gbọ́ nínú tẹ́ ẹ̀ bá máa fi gúnyán lẹ́ẹ̀ ti bò àwọn kan mọ́lẹ̀ tẹ́ lẹ́ẹ̀ gbìn. ó di méjì lẹ́yìn èèyàn lẹ́ẹ̀mọ̀ sáré pé gbogbo orú ebè tẹ́ gbin àwọn àgbàdo gbin àwọn kìíní sí iṣu ò ní í dá ń bí èèyàn o ẹ kọ́kọ́ gba àwọn kan tí wọ́n kọ́ tí ó ṣe mọ̀ndìmọ̀ndì báyìí ni tí táwọn èèyàn wa lọ́run tí wọ́n bá ti sọ pé wọ́n bá dúró báyìí wọ́n fọwọ́ lé lórí báyìí kálúgbé àbí nǹkan wọ́n ń gbìn ẹ kọ́ sáré èèyàn náà lẹ́yìn tẹ́ gbìn ẹ máa sáré ìdíyàn o ẹja lè dàn sí o ẹja ṣe ẹ rìdó rẹ̀ ńgbà ọba yá ẹ tún máa lásìkò tẹ́ ẹ tó pé ẹrẹ dán náà kú ọmọ ọba yá ọba àlégbó akéèké ó sì tàyàn bí ẹgbádùn ọ̀rọ̀ nínú ẹ lẹ́wà pé àwọn kan wọn tó wá jọba o iṣu ìjọba o wọn bá tó kó tó já mi o ànàmọ́ ò rí báwọn. gbogbo ìwà ànàmọ́ kọ́. ẹ wá tó kíyèsí iṣu tá à ń sọ̀rọ̀ rẹ̀ bọ́n mo ti gbélé kan wọn bí oṣù 6 oṣù 7 nífa. October la gbin èbùjò. ẹgbádùn ọ̀rọ̀ July la mú egbodò. èbùtà gbìn nínú oṣù tá gbìn nínú oṣù kẹwàá tó yẹ ká àsìkò oṣù kẹwàá oṣù kọkànlá oṣù kejì ẹ̀lá ká sì máa gbádùn rẹ̀ nínú yẹn àti lọ rè é bò wọ́n lẹ́nu kó. 10 months nínú oṣù mẹ́wàá. ó mú kéyìn ó gbin iṣu kéyìn ó tètè gbin kí ọmọ bá jẹ tán níbi ni. iná máa ń sọ èèyàn máa wọ lọ síbi ọmọ ẹbẹ ti gbin ẹ má gbin ẹ jẹ tán. síbi ọwọ àmọ́ panú kẹsì pé ìṣùkọ bẹnu létí lọ fẹ́ tẹ bá kọ lẹ ní ìsìn ẹ bá gun sí pẹ̀lú àṣì Ọlọ́run gẹ́gẹ́ bọ́lá ní fẹ́ràn wa nǹkan kan náà ni ọ̀rẹ́ wa nǹkan kan náà ẹ wá kí èsì sẹ́yìn láti wá nàmọ́ tó jẹ́ pé kókó rẹ̀ lágbìn ìtàkùn lágbìn ní tiẹ̀ ìta gbìn kan ń jẹ lóòótọ́ àwọn ewé ànàmọ́ náà dáa fún jíjẹ ọbẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi ó gbádùn rẹ̀ bí ọ̀dà alágan ọ̀ṣalẹ́gùsí ọmọ ọlọ́mọ. so ìtọ́ wà ń bẹ́ẹ̀ ni so ànàmọ́ dáa pọ̀ oṣù mẹ́ta oṣù 4 sí ni ọpẹ́ jù ó ti parí ẹ wá máa gbọ́ wọ́n ń bẹ ìlúbọ rẹ̀ àwọn kò pé ìmọ̀ dúdú ìmọ̀ ṣèkínní kan èrò ẹ̀jẹ̀ ọpẹ́ lómi yóò yàtọ̀ tí ẹ yóò tẹ bá sì fà báyìí yóò dúró bí nǹkan ti yẹ lókìní wọ́n fi ń ṣe sẹ̀mó lánàá mọ́tà ń sọ̀rọ̀ rẹ̀ yìí alẹ́bí ṣe lùbọ́ àwọn tí ń dín tí wọ́n ń dín sáwọn èèyàn tá à ń jẹ wọ́n ń kó lọ ọ̀dún èbó tí wọ́n fi ń ṣe àwọn oògùn kan ṣe é mọ̀ pé ànàmọ́tà ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí gangan nu lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n á láwọn tí wọ́n bá ní ṣúgà ìtọ̀ ṣúgà nkankan ikú wọn máa jẹ̀yìn o. wọ́n wàá ṣètè èpòtèpò wọ́n ṣètè ẹgbà èpòtèpò ni wọ́n ṣe olóòtú yóò sì ṣẹ́gun ìtọ̀ ṣúgà. olóòtú mo rò pé bó ti rí nù. tèpòtèpò lẹ́sẹ̀ ló fi jẹ́ pé ní ayé ìjọ́un tèpòtèpò ni wọ́n máa ń ṣe. tèpòtèpò náà wọ́n sì máa jẹ́. wọ́n máa fọwọ́ bó èpo kún wọn bó fẹ́rẹ́fẹ́rẹ́ báyìí. fẹ́rẹ́fẹ́rẹ́ ni. ó ṣẹ́gun ìtọ̀ ṣúgà èèyàn mi. bẹ́ẹ̀ ni ànàmọ́ tó ń tẹ epo bó ti rí nù. sásèmé epo.
ẹ gbádùn rẹ̀ ó tọ́ mọ́ ń sọ fún yín kò ṣe é wọ̀ kankan kò ṣe é wọ̀ kankan ó ti pẹ́ lẹ́nu rẹ̀ náà kó rẹ̀ pé yóò rí àwọn bàbá wa ní bóbá bá pẹ́ lé àjẹnídà ó ti pẹ́ lẹ́nu kínní àwọn tí ò bá mọ àṣírí ẹ lọ sórí íńtánẹ́ẹ̀tì ẹ kàn lọ sí YouTube ẹ sáàchì fún potato gàrí wọn kò wá fún yín ni ní Ghana lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ni ẹ tẹ́ à ń gbọ́ mi tẹ́ bá fẹ́ jiyàn rẹ̀ ẹ lọ sí YouTube ẹ tẹ́ potato gàrí ẹ tẹ́ wọn kò yàdé fún yín. olóòtú ẹwà mọ tó jẹ́ kó tún wá ẹwà mọ tó tún jẹ́ pàtàkì jùlọ ńbẹ tó jẹ́ kó rẹwà ṣe é mọ̀ pé èèyàn lè pinnu Panama lòun fẹ́ máa gbìn ohun òṣèlú tó wọ́n máa wa ẹ̀ta rẹ̀ tó jẹ́ pé okùn lásán lòun fẹ́ máa gbìn okùn nìkan yóò sì máa bùbẹ̀ lọ nídìí ó tó bí ọdún bíi 5 àbí mélòó sẹ́yìn tí mo kọ́ gbìn kan mo wá ra okùn ní mo lọ rèé rà tí mo bí fẹ́ gbìn ànàmọ́ ọmọ mi kan lóyún dandan kémi náà ó gbìn tí mo ń dààmú yìí kí n gbìn kí n gbìn ń ọ̀rá yé òṣìṣẹ́ ìjọba fi rẹ̀ sọ́fà bàbá ni kí n má wọrí àwọn ọba àwọn mójútó àwọn ó ṣe okùn ànàmọ́ tí mo rà lé ní 400,000 naira. okùn ìtakùn bẹ́ẹ̀ ni sà. ẹgbẹ̀rún lọ́nà irinwó gẹ́gẹ́ Olódùmarè tí mo fi gbin ànàmọ́. okùn jáwó iṣu díẹ̀ jáwó. ìgbà tí mo gbin okùn tó ṣe àwọn tó yè ń bẹ̀ yí àwọn mi ò yè sẹ́yìn ọgọ́ta sówó aláàrú òpin ṣebí mo ti sanwó fẹ́ ni ó lòkùn ọkọjá pé òjò ọ̀rọ̀ pé mọ́ kí ní kò sí àwọn ibi tó tẹ ẹ bá gbéra ní ìsìn tẹ ẹ lọ ọ̀nà odò ọba nílùú mẹ́wọ̀n iná wọn ń jẹ àwọn ọba yín dúró dé àwọn odò ó dìgbà tẹ ẹ máa lọ ní oṣù ní ń fọ́n mi sí i bẹ́ẹ̀ bí wọ́n ti ń ṣe nù lásìkò ẹ̀rùn ni wọ́n ṣe so oògùn owó gidi òun ni àwọn nǹkan tó jẹ́ kó bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ wa kí èsì ẹ̀rọ ẹ̀gẹ́ ṣẹ́rẹ́ gẹ́ ń tiẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ò nílò ń ta àròjọ pọ̀ mbẹ́ lọ́nà kínní o kò sí tẹ ẹ lè gbìn papọ̀ mọ́ àgbàdo ẹ lè gbìn kájú nǹkan kan tẹ́ ń sọ inú ẹ̀lẹ́ ẹgbìn inú kájú yóò tún wá jẹ́ gẹ́gẹ́ bí ìtàwọn èèbó ń pè ní nurse plant fún àwọn igi tẹ́ ẹ lẹ́gbìn yóò sì jìbò wọn kò ní jẹ́ ìrùn gbé wọn lọ bí ọ̀gẹ̀dẹ̀ sì jìbò kòkó iṣẹ́ tí ó tó ṣe ń bẹ̀ nù ẹ sì má gbàgbé oko tẹ́ ń ro fẹ́gbẹ́ bẹ́ẹ̀ lẹ ti ń ro fún kájú tó bá ṣeé ṣe ẹ̀gẹ́ tí mò ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan inú àgbàdo lẹ́gbìn sí ẹ má gbàgbé o àgbàdo ohun ẹ̀fàjílẹ̀ sí ń jò ní ẹ̀gẹ́ ọ̀jẹ̀ díẹ̀ inú rẹ̀ inú ajílẹ̀ náà o ẹ̀ sì wàá tó wá gbin ọ̀pẹ ẹ̀gbin kájú nù rẹ̀ inú ilẹ̀ yìí kan náà ni o àwọn náà ọjà ń fà níbẹ̀ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ní pé ẹ fẹ́ roko ẹ̀gẹ́ ẹ fẹ́ roko kájú lọ́tọ̀ bí ó ṣe rí nù tó bá pẹ́ ẹ pé kòkòrò fẹ́ dé ara kájú ara ẹ̀gẹ́ ẹ̀fẹ́ fin ẹ ti fi kòkòrò ara kájú yín náà nù ó rọrùn púpọ̀ bí tẹ̀gẹ́ ṣe rí nù. àwọn gẹ́gẹ́ wo ló dáa jù gẹ́gẹ́ bí onímọ̀ ìjìnlẹ̀ gẹ́gẹ́ bí àdùpẹ́ ṣe rí eléyìí tó wà ń gbangba ní ìsìn wọn ni 419. 419 ẹnìkan sọ mo ní orin pa. kọ parọ́ èmi náà gbèrú ẹ̀ kan sí oṣù mẹ́sàn-án ni ọ̀gáfẹ́ ẹ̀ga tó bẹ̀rẹ̀ oṣù mẹ́sàn-án yóò wá yọ bí ọmọ yóò yọ bí ìdí bí 4 5 mẹ́fà nídìí kan so péré tẹ ẹ bá gbé bẹ́ẹ̀ gan tẹ ẹ bá fẹ́ tagi rẹ̀ gan lọ́tọ̀ owó ti dé. ó là ń pè sẹ́kò gbọ́nà. òun ní sẹ́kò gbọ́nà. yóò bọ́ kókó mọ́lẹ̀ ni. òun dáa jù ọ̀lẹ́kàgá náà sì tó ń bẹ. òun ò ní ga rẹ̀gẹ̀dẹ̀ tó bẹ́ẹ̀ yóò bù ọ́ báyìí ni. ẹ sì má jẹ́ àgbàgbé pé bí ẹ̀gẹ́ tó hù lókè àtẹ̀ka bọ́ bá ṣe tóbi tó bẹ́ẹ̀ lẹ̀ ta àdìrí ó ṣe pọ̀ so. bó bá ṣe ní rogbo sí. bẹ́ẹ̀ ni àti ewé tó pọ̀ lórí rẹ̀ tó ẹ má gbàgbé pé ẹ̀ta tó wà ń sálẹ̀ nǹkan tí ọ̀gbìn tó wù lókè jẹ lájẹsẹ́kù òun ló fi ránṣẹ́ sísàlẹ̀ ńgbà ó bá yó tán ìní ó fi yòókù ránṣẹ́ sálẹ̀ ṣùgbọ́n tó bá wà lókè tó ṣe lẹ́jẹ́lẹ́jẹ́ tí kò lẹ tàtà ń di rẹ̀ torí pé òun ò tí ì yó bó ṣe rí 419 wà lára àwọn tó dáa ọ̀lẹ́kàgá náà wọ́n ń lò òun náà dáa. wọ́n ní irúgbìn ẹ̀gẹ́ ti wà tí àgbìn bí àgbàdo. ṣe rí ó wà kí n má pè é kí n kọ́kọ́ dáhùn béèrè ṣùgbọ́n n tó rọrùn jù ní ká lo igi òun ní ká logi òun ní ká logi ṣe mọ̀ pé ìrèké tá à ń jẹ náà ó ní irúgbìn òun náà ní irúgbìn bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé ọmọ àlùbọ́sà onírúgbìn òun náà ní irúgbìn ṣùgbọ́n n tó rọrùn tá a fà á gbẹ̀ tí ọ̀sẹ̀sẹ̀ ní mọ̀ pé ẹ dákun ẹ bá ń wò bó wọ́n wí ká lọ rèé ragi ẹ̀gẹ́ ká gé pìyà ká fi bọ́lẹ̀ ó ti mọ̀ yóò kò sí ìtàkàkà tẹ́ fẹ́ sọ mbẹ́ ságẹ̀bọ̀ ni bẹ́ẹ̀ ni so ọ̀rọ̀ ọ̀rùn báwọn ẹ̀ tó wá wo ìwúlò ẹ̀gẹ́
kí la fẹ́ kà sí gàrí lẹ fẹ́ sọ ṣé táàsì lẹ fẹ́ wí àbí ẹ fẹ́ ṣe jẹ túwó ṣé fùfú lẹ sọ ni àbí tú ṣe rí èyí tẹ́ ẹ sọ òun ṣẹ̀ṣẹ̀ jájú ọ̀nà èmi ṣẹ̀ṣẹ̀ gba nọ́mbà rẹ̀ ni. nọ́mbà yìí mọ̀ yan gan. kẹ́ ẹ fi yangan sí kẹ́ ẹ fi gbéra wọn. lókì ni. gbẹ̀gìlẹ̀ yìí jẹ́. ẹ wo ẹ sì mọ̀ sí ẹ̀gbọ́n ẹ ògì. wá rí olóòtú àṣekínní kan o ẹ rí i pé nbí nǹkan ìgbàlódé tẹ bá ra wọn sùtọ́ wà láyé jọ àfi ìgbàlódé àfi sọ ọ̀pọ̀lọpọ̀ sùn ẹ wo láyé jọ iṣu ẹ̀mọ̀ bẹ́ẹ̀ni iṣu apépé bẹ́ẹ̀. oríṣiríṣi àwọn iṣu ewúrẹ́ apájí. sẹ́mi pé mo àgbẹ̀ wọn kó tàgà tùdé wọn gbé kan ní iṣu àgàkú. mo ní gbogbo iṣu wà mọ́ nìyí. a padà bí a iṣu àtọ́jà bolo wà mọ́ ní bolẹ́ gbélé ní àwa kan rẹ wa àwa kan. so irú ẹni tẹ̀gẹ́ yìí ní irú ẹni tẹ̀gẹ́ yà ń sọ. afẹ́ tún bọ gbogbo àwọn ẹ̀gẹ́ tá à ń dín gbèdé dára nfààní adúbẹ́ fi dìgbàlódé afẹ́ fi sọ wọ́n nù ní ẹ̀sẹ̀. àlẹ́ sọnù a kò sínú akaifu 08061998459 ń gbà pé láàrin ìṣẹ́jú méjì 08061998459 ẹ̀yin tí nǹkan kan ò bá yé lórí tá a sọ yìí ẹ pè mí ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tí àgbìn ọ̀pẹ àgbìn àgbọn nọ́mbà tẹ́ pè sí lẹ́yìn ètò 07032880939 mo tún múlẹ̀ kan sí 07032 880939 lẹ́ẹ̀kan sí again 07032 880939 ní ká ẹ pèsè lẹ́yìn lórí pé àgbìn ọ̀pẹ àgbìn àgbọn àgbọn onírọ̀rọ̀ 08061998459 ní ká ẹ pèsè lọ́wọ́lọ́wọ́ báyìí tọ́ ṣé ọjà wà fáwọn kan tá ń gbé yìí. ẹ ṣeun lákòójọpọ̀ rẹ̀ kọ́ dáhùn béèrè ní ìbéèrè gbólóhùn kan ọjà ń bẹ ṣé ọjà ẹ̀gẹ́ ni ò sí ní àbọ̀jà ànàmọ́ àbẹ́fọ̀ tó jẹ́ pé ojoojúmọ́ ni bẹ́ẹ̀ bá ṣe kan láàárọ̀ ẹ̀ tó ṣe mí lọ lálẹ́ ọ̀la ṣé tànàmọ́ ní òkúta kankan tó jẹ́ pé kò sígbà tí ọ̀sẹ̀ ṣe rí àwọn nǹkan tí mo sọ wọ̀nyẹn àwọn tí wọ́n lọ ní sìn kí náà fi gbé tiwọn. tí wọ́n ń bu ànàmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn kan sì wọ̀ báyìí. omi ni wọ́n fi gbé àwọn tí wọ́n fo ìbomirin nu. ìbomirin bẹ́ẹ̀ ni nípa dò ní wọ́n gbé sí. ìbomirin tara. nípa dò wọ́n gbé sí. nípa dò wọ́n gbé sí. ìyẹn lè máa bomirin ànàmọ́. bẹ́ẹ̀ ni àwọn míì bẹ́ẹ̀ tó ẹ bá gbìn tó ẹ bá bọ́ sórí òkè kò tí ì tó wà lásìkò gbà kò ní í bàjẹ́ yọ wà ńlẹ̀ bójú báyìí tó sẹ́lulẹ̀ gbì báyìí yóò gbéra ńlẹ̀ ni yóò tẹ̀síwájú. ìmọ̀ wọlé ní fáwọn ọ̀dọ́ wa. ìmọ̀ràn tí mo ní ni pé ṣe rí tẹ́nìkan bá dúró ń dúró pé ó dìgbà tí wọ́n bá ẹnìkan bá dúró níbi tí wọ́n ti máa bọ́n lówó tí wọ́n ti máa ṣe. tàbí sí NNPC. ebi ọ̀pá olúwa ẹ̀ àwọn bàbá wa ní ọwọ́ àtẹ́lẹwọ́ ẹni kìí tán ní jẹ níta bá fọwọ́ ẹni ṣe là á mọ yí ẹ̀ ìmọ̀ràn mi ni pé kóńkálùkù ọ wá kàn sí. ẹ jẹ́ wá kàn sí ẹ̀yin ọ̀dọ́. lẹ́kùlé yín ẹ lè ṣe ẹ máa rántí níjọ́ kan mo ti ṣe báyìí lórí ètò níbí ni àbí nìkan náà ló mọ sọ pé àgbèsù wọn ń gbèsù nú àpò ní ìsìn tí a ń bu bẹ̀rẹ̀ gidi. bá mi ń gbé ń bẹ́ òun ní kìnìún tí wọ́n ń ní gbé State. bẹ́ẹ̀ bá dúró lẹ́kùlé yín nínú kíní ẹ lè gbìn àgbàdo ẹ lè gbìn ẹ̀fọ́. pásítọ̀ mi ń gbin ànàmọ́ àmì ó gbin ewédú sínú táyà. sínú táyà tí mo fẹ́ sọnù àlòkù táyà ẹ̀ rí ẹ̀ kàn gé ní ẹ̀ kó ìpè sínú rẹ̀ ewédú ó jàgbá ń gbẹ. so n ò ní ráyè ebi n ò lówó lọ ní irọ́ ni ẹ̀pọ̀ lẹ̀ ní sí ọ akọ ọ̀lẹ́ gan tó ní kì í sọ̀lẹ́ kéékèèké tó ń tọ́sẹ̀ lẹ́nu. tó bó ti rí nìyẹn o. akọgun adúpẹ́ o àwọn èèyàn ti mú ọgbọ́n kan tàbí méjì nù tá a sọ yìí ẹ dákun mú rọ̀ wá lórúkọ Ọlọ́run ẹ dákun ẹ má jẹ́ kí wàhálà akọgun ọjà sí asán wàhálà kábíyèsí wa lórí bóòlù bí ó ṣe gòkè ẹ má jẹ́ kọjá sí asán ẹ jẹ́ ká náà gbìyànjú ká mú nǹkan kan ṣe prof orúkọ yín lẹ́ẹ̀kan sí sá. Ọlábọ̀dé Ọláyínká Samuel lórúkọ mi. àdúpẹ́ professor àmọ́ yín àyìnbẹ́dẹ́ pé ẹ̀mí mo kí ọ Trẹ́yọ̀ Olúkọ̀yà mo kí ọ kékeré ọdẹ mo kí wa orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Sọjí Abíọ́jẹ́lá odùjọ́ mẹ́jọ àlàáfíà fúnlẹ̀ Ògbómọ̀ṣọ́. àpàdé ayọ̀. gbogbo ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́ wa ẹ máa kú oríire káwọn ọ̀dọ́ wa lè bá iṣẹ́ ọba Gandhi bá ṣe àgbékalẹ̀ Sean Job Creation and Empowerment Committee lábẹ́ alága Chief Doctor AVM JB Adigun retired ìgbìmọ̀ àgbékalẹ̀ iṣẹ́ àti ìrónilágbára ti sọ tiwa sí àgbékalẹ̀ ìtàkùn ayélujára kan website níbi tí gbogbo àwọn ọ̀dọ́ tó bá ń wá iṣẹ́ yóò máa ju ìwé mò ń wáṣẹ́ wọn sí gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń wáṣẹ́ nílé Ògbómọ̀ṣọ́ ẹ lọ sórí ìkànnì ayélujára yìí www.ogbomosoempowerment.com.ng
www.ogbomosoempowerment.com.ng níbẹ̀ ní kẹ́ máa fi CV yín sí bí àǹfààní bá ti ń yọjú ni wọ́n máa kàn sí oníkálukú wa ẹ gbìyànjú pé fóònù nọ́mbà yín àti email address yín wà nínú ìwé tẹ́ ẹ fi ń ṣọwọ́ sí orí ìkànnì ayélujára náà olùkéde